ọtí ìdú ẹyin mi ló kù ìlà ìfẹ́ yà rẹ̀ àpò ọdún tó wà ọdún ọ̀rọ̀ fún wa orúkọ tèmi ní babaláwo Awótúndé Ifádàrí tí mo jẹ́ ọmọ àwọn ìlú olóyin bàbá ìmúṣàánú àdó àwọn ọgbà aṣàmọ́dún eégún wa tó jáde lónìí ní eégún owó lẹ́wọ̀ eégún owó lẹ́wọ̀ à ń ṣe lónìí ní ọ̀nì 21 ọdọọdún ni ó dùn fún wa oṣù yìí bí gbogbo lùlù òde yìí kò ní tọ́ sí wa o.
Hey, Wumi. Watch.
sáré pàpọ̀ mi. Yàrá. Ìfàsẹ́gun Kòdábèdè Mẹ́sìmọ̀. Ọdún eégún Kúsàánú owó lẹ́wà ọdún ni. Orí tí òyà mọ̀dún àjọwà ni. Ẹgbẹ́ ìrìnàjò àtàwá yìí àní pọ́n àní sẹ́kù ìdájọ́ ìrìnàjò. Oríire lábẹ́ ìrìnàjò ní sẹ́kù kásìkò. Báàbí ayé. Ìfádàmíláre tí mo jẹ́ ojú ìdẹ́gbẹ̀ ààrẹ ajíkawó of Ọ̀yọ́ empire àlefọdún àlefìdájọ àṣẹ láṣọdún àgbègbè alẹ yóò mọ lẹkún àṣẹ àwọn olè yóò lẹkún àṣẹ ìtumọ̀ ọdún ikú nílùú Ọ̀yọ́ náà ni kó lè kóbi lọ bí oníṣẹ̀lẹ̀ sílé kálukú wa àṣẹ olùdóde àṣẹ àṣẹ ayọ̀ òbí ayọ̀ fún wa àṣẹ ìfáàní ìgbésẹ̀ ìrẹ̀lẹ̀sẹ̀ igi ọgbà sẹ́kẹ́ni ọ̀dọ̀ mi ìlú bámúta àbùfúnrẹ̀lẹ̀ ìjọ wọn rìn kì í lọ rí ìlú ẹ̀bọ́n láwọn tó ṣe jẹ́ ìta gbòòrò ìrẹ̀lẹ̀ gbòòrò mi gbogbo òré tí mo sùn lọ́lọ́run gbọ́ gbogbo òré tá a sùn lónìí nílùú Ọ̀yọ́ Ọlọ́run gbọ́ àṣẹ ní ọdún 2020 stars ọdún ni ó dùn fún wa àṣẹ on the 21 June 21 la máa ń ṣe ẹjọ́ kẹsàn-án ológun la máa ń ṣe ọdún owó lẹ́wà ogun gbogbo ṣàánú nílùú Ọ̀yọ́ ọdún dùn fún wa àṣẹ o àṣẹ aboyún ilé yóò bí wẹ́rẹ́ àṣẹ àgọ́tọ̀ àlàbò àṣẹ ọdún yìí nǹkan wa yóò dà ó àṣẹ àrùn ní àṣẹ àṣẹ Wọ́n ní wọ́n ti wọlé wọ́n.
jáde lónìí ni à ń porúkọ ní egungun Owólẹ́wà ó jẹ́ egungun bàbá wa ikú ṣàánú tí wọ́n jẹ́ olúwawo Aláàfin Ọ̀yọ́ so ní ọdún tí à ń ṣe ní èyí tó tẹ́ bá sì wo eégún tó jáde ọ̀pọ̀lọpọ̀ eégún ló wà ń bẹ̀ so eégún yẹn ń lọ bíi mẹ́jọ so eégún tó jẹ́ ti àwọn bàbá wa wà ń bẹ̀ eégún tó jẹ́ tàwọn ọmọ wa wà ń bẹ̀ eégún tó yẹ jẹ́ ti àwọn ọmọ wa tó jẹ́ àwọn èlùbọ́ àwọn náà wà ń bẹ̀ so gbogbo ẹ̀ náà ni à ń ṣe lénìí tí a sì gbàdúrà fún gbogbo ojú tó ń wà pé àjọ ṣe àmọ́dún ni àṣẹ àṣẹ àṣeyí sàmọ́dún. mo enjoy ẹ̀ gan tó láti Ìbàdàn mo ti wá sí Ọ̀yọ́ but mo enjoy ẹ̀ sá. Hello guys, this is my first time coming to ọdún eégún and I really like it. This is my first time and I really love it. Ọdún eégún ó jẹ́ ọdún kan pàtàkì ní ilẹ̀ Yorùbá. A máa fi ń ṣe ìrántí àwọn ará ọ̀run. Àwọn baba ńlá bàbá wa láti fi ṣe ìrántí wọn, láti fi dúpẹ́ fún wọn. Ọdún ni àwọn ọmọ tá a bẹ ní ayé o, wọ́n mọ́ gbàgbé wa kí nǹkan mọ́ sí wa. Ọdún eégún jẹ́ ọdún àyájọ́ tá a fi máa ń ṣe ọdún fún àwọn ará ọ̀run. Tégún bá wá sáyé báyìí àwọn nǹkan wo ni ká máa retí? Ohun ayọ̀ náà ni torí pé bí eégún ti wáyé ní àwọn ará ọ̀run lágbà pé wọ́n wá súre fún tọkùnrin tóbìnrin òdì lẹ́yìn rẹ̀ ẹni tó tọrọ owó yóò ní owó, ẹni tó tọrọ aya yóò ní aya, ẹni tí ń wá bùjókòó pẹ́pẹ́ torí rẹ̀ ló torí rẹ̀ wá bí ó pèsè rẹ̀ fún àwọn ará ọ̀run ó pèsè rẹ̀ fún ara àwọn tó ṣe pàtàkì
ní ilẹ̀ Yorùbá ìrọ̀gbẹ́ egungun jẹ́. ẹ ṣé gan bẹ́ẹ̀ kẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wá bá yín ṣọdún. A dúpẹ́ lọ́wọ́ ọkùnrin tóbìnrin tí wọ́n bá wa ṣe ọdún àyájọ́ egúngún Owólẹwà ti ìdílé Ìkúsànú Olúwa Aláàfin ti ilẹ̀ Ọ̀yọ́ ti ìwà pàtàkì láwàá táwọn ọdún tó bá ní ọ̀là láwọ̀ ọ̀bẹ ló àbọ̀bẹ̀ ọ̀bẹ sọdún ọdún nìkan wọ́n ní òní ṣe tẹ̀mí tó bá láwàá táwọn ọdún nìkan láti tẹ̀mí ọ̀là láwọ̀ ọ̀bẹ olúwọ́ mọ̀ ọdún tó bá ní ọkàn kángun babaláwo eégún tó bá bí eégún tọrùn báyé wọn lè tẹ eégún bá wí nǹkan fẹnu kàn án gbogbo òrè tẹ eégún sún fún tọkùnrin tóbìnrin lónìí eégún kò lọ sí àṣẹ ìjọba ní fàṣẹ sí yóò sì rí nù tó àbálẹ́sùn.